ṣé o, àlàáfíà ni ẹ wà, àlàáfíà la ríra. Ọpẹ́ ni fún Olúwa o, Ọlọ́run àlàáfíà. Àlàáfíà ni mo wà, àlàáfíà là ń gbúròó ara wa. Ọpẹ́ ni fún Olúwa, Ọlọ́run àlàáfíà. Mo ní àlàáfíà ni a wà. Àlàáfíà ni bàbá wa Professor Emeritus Stephen Banji Akintoye wà àti gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé tí a wà nílẹ̀ alààyè. A kí i pé ẹ kú iṣẹ́ bàbá o, ẹ kú iṣẹ́ o, ẹ sì kú sùúrù àti oore ọ̀fẹ́ ńlá tí wọ́n fi fún wa ní ibi tí a tẹ̀dó sí láti ọjọ́ ìpilẹ̀ṣẹ̀ ayé wa láti fún wa ní ilẹ̀ tiwa Odùduwà, Yorùbá land, Yorùbá nation, Yorùbá land, Odùduwà land. A lè mọ̀ wípé Olúwa tó nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ òun ní ká tẹ̀dó síbẹ̀. Ìdọ̀jọ́ ìní orúkọ tèmi ní Prophet Dr. Larry L-A-R-R-Y Lawrence Olúṣẹ́gun Ajéwọlé. Kí Olúwa kó ràn wá lọ́wọ́. Èmi ni ẹni tí Olúwa ló wà kalẹ̀ pé ká máa fàdúrà ṣọ̀nà fún gbogbo wa, wá jùlọ fún Yorùbá àti gbogbo yẹn wa káàkiri. Nǹkan tá a là kọjá pé kò dára, kó lè kó wa yọ. A ti bẹ̀rẹ̀ ètò yìí olórí ọ̀fẹ́ tó yọ̀ǹda fún wa láti year 2020. Olúwa ti kọ̀ọ̀kan sí wa tí a sì gbé ètò àdúrà kalẹ̀. Orúkọ ètò àdúrà wa ní Yorùbá Community Prayer Group, United States of America. Ibẹ̀ la tẹ̀dó sí tá a ti ń fẹ̀mí ṣọ̀nà tá a ti ń gbàdúrà. Olórí ọ̀fẹ́ tó lọ́wọ́ fún wa, tó yàn bá wa fún wa, Professor Emeritus Stephen Banji Akintoye, bàbá dáadáa, orúkọ lárúkọ yín bàbá, ẹ máa pẹ́ fún wa o, ọkàn yín á balẹ̀ sí o. Ẹ̀yin gbogbo èèyàn wa tí ẹ sì ní tí ẹ ló wá gbé kalẹ̀, tí a sì sọ́pọ́tì bàbá láti ọmọ kékeré dé àgbàlagbà wa, àtọkùnrin àtobìnrin àtọmọdé àgbàlagbà, pé kí a lè tẹ̀síwájú, ká lè gba òmìnira láìsí ìjà, láìsí wàhálà, láìsí ìdààmú. Wọ́n ti pàdánù dúkìá wa, torí bẹ́ẹ̀ la ṣe ń bá wa tó ràn wá lọ́wọ́ tá a fi ń fẹ̀mí ṣọ̀nà ohun tí gan pàtó tí ẹ ká ṣe dé ìgbà Olúwa ló ṣe o. Nìkan kí ilé ẹ̀dá gbó ṣe apàlẹ́nu iṣẹ́ náà, bọ̀tá tún tẹ̀síwájú. A máa bá ń sọ ohun pàtó tí ó gbé wa sórí ìkànnì lé ní. Ó tún sọ pé ẹ kú ilé o, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú àṣálẹ́ bí tí wọ́n gbé wà. Ọlọ́run fún ara ẹ̀ ló sì wá papọ̀ o. Ẹ̀mọ́ Ọlọ́run kì í dágbére fún wa o. Olúwa tó dá wa gẹ́gẹ́ bí ọmọ Odùduwà, ìwà rere ní ẹ̀ṣọ́ ènìyàn o. Ẹ ká sì máa tẹ̀síwájú. Ẹ ṣé o. Ìròyìn wá láti ẹnu bàbá wa Professor Emeritus Stephen Banji Akintoye. Àwọn ló rán wa wá sórí ìkànnì lénìí. Àwọn ló fún wa ní àṣẹ pé ká bá gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire káàkiri àgbáláyé sọ̀rọ̀ ohun tí Olúwa sọ tí ẹ ká lè sì ṣe ní kíákíá, torí pé ohun tó dára ń ṣe kí ni o, ó ń fẹ́ àdúrà. Eléyìí tí ò dára náà ó ń fẹ́ àdúrà. Torí ìdí èyí ẹ ká farabalẹ̀ kẹ́ gbọ́ ohùn Olúwa. Ọlọ́run ló dá wa gẹ́gẹ́ bí àwòrán ara rẹ̀. Akọ́wọ́n akọ́lọ́dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká tó sọ ìròyìn yẹ fún gbogbo àwọn èèyàn wa, tó pé tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀, torí pé ó fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun, ó sì gbé kalẹ̀ lórí ìsàn omi. Ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní mímọ́ rẹ̀? Ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí àwọn tí kò sì múra ẹ̀tàn. Òun ní orí ìbùkún gbà lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni ìrìn àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀, ẹni tí ń ṣe àfẹ́rí rẹ̀, Ọlọ́run gbogbo orílẹ̀-èdè àgbáyé, Ọlọ́run Jákọ́bù, Ọlọ́run Odùduwà, Ọlọ́run Yorùbá, Ọlọ́run tó dá wa tó sì fi ìdí wa sọlẹ̀ síbi tí a tẹ̀dó sí. Olúwa ló ṣe bẹ́ẹ̀ fún wa, kì í ṣáà fún ara wa o. Ẹ gbé orí yín sókè, ẹ̀yin ẹnu ọ̀nà, kí a sì gbé yín sókè, ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kí ó wọ inú ilé wa. Ta ni ọba ògo yìí? Olúwa tí ó le, tí ó sì ní agbára, Olúwa tí ó lágbára ní okun. Ó wọ ẹ gbé orí yín sókè, ẹ̀yin ẹnu ọ̀nà, àní kí ẹ gbé yín sókè, ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kó wọ ilẹ̀ wa wá, ilẹ̀ Odùduwà wá, Nàìjíríà gan tá tẹ̀sí kó wọbẹ̀ wá lọ́wọ́lọ́wọ́ báyìí bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ta ni ọba ògo yìí? Olúwa àwọn ọmọ ogun, òun náà ni ọba ògo. Ògo ni fún bàbá àti fún ọmọ àti ọ̀rẹ́ mímọ́. Ó tàbí ẹ̀kọ́ ṣe ọba ní ìsìnkú nígbàgbọ́ ẹni bẹ̀kún àmín. Olúwa sọ pé àwa láni ayọ̀ wa, ayọ̀ tí Jésù fi fún wa. Sátánì kò lè bá wa dù rárá.
Jésù lè fi fún wa. Ẹ ká kọrin ẹwí àwo. Èmi ni mo ní ayọ̀ mi. Àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé, àwa la ní ayọ̀ wa. Ayọ̀ tí Jésù fún wa. Sátánì kò lè bá wa dù rárá. Jésù ló fi fún wa. Mo ní lẹ́ẹ̀kan sí o. Àwa la ní ilẹ̀ wa, ilẹ̀ Yorùbá. Ilẹ̀ t'Olúwa fi jogún fún wa. Sátánì kò lè bá wa dù rárá. Jésù ló fi fún wa. Ilẹ̀ adúláwọ̀, ilẹ̀ Yorùbá, Olúwa ló fún wa ní ilẹ̀ yẹn nípasẹ̀ àwọn bàbá náà wa àti yáyáyá wa. Àjogúnbá ni ọ̀tá ò lè gbà mọ́ wa lọ́wọ́. Torí bẹ́ẹ̀ la ṣe ń gbàdúrà láìsinmi àṣàárẹ̀. Nípa àdúrà àti àìsinmi àti àṣàárẹ̀ àti gbogbo kátẹ̀lé Ọlọ́run, ìtọ́ni Ọlọ́run nígbà gbogbo. Òun ló ṣe kókó. Àjúbà Ọlọ́run pé Olúwa pẹ̀lú wa títí dàkókò yìí o. Adúpẹ́ lórí gbogbo bàbá wa tó ló bẹ̀rẹ̀ sí ń lò ká tó dáyé. Wọ́n pọ̀ tán ní ká dárúkọ wọn, wọ́n pọ̀ tẹ́ kó wọ́n ṣiṣẹ́ ìránṣẹ́ tí wọ́n sì tí àkókò tí wọ́n títí wọ́n fi hand over fún àwa tá a wà ní lákòókò yìí. Àkókò yìí náà ni àwọn bàbá wa wọ́n pọ̀ rẹpẹtẹ ní ká má dárúkọ wọn pọ̀. Tí wọ́n fẹ̀mí ṣọ̀nà nígbà gbogbo. Àdúgbò wa tá a wà ní Nàìjíríà tá a wà káàkiri àgbáláyé. Àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà gbogbo wa la ń ṣiṣẹ́ náà. Olúwa ló sì pè èèyàn sínú iṣẹ́ tó bá ti pé ọ̀nà mọ́ṣẹ́ fàyà tí lọ́rùn wa. Olúwa kò dá wa fún ìyàjẹ́ rárá. Àfọ̀nra wa la máa yẹn lé tó bá wù wá. Olúwa ní òun pé ọ̀run àtayé oníkáyàn kan ṣé rere ló yẹn ní àbí ìyè. Jésù yẹn ní ìyè ọ̀nà àti òtítọ́. Ẹni bá ti mú ìyè ó ti mú àlàáfíà la fẹ́ kó jọba káàkiri àgbáláyé. Pápá jùlọ ní Nàìjíríà, pápá jùlọ ní ilẹ̀ Oòduà wa tí a tẹ̀dó sí lọ́wọ́lọ́wọ́ yìí. A rí pé àlàáfíà ó mẹ́hẹ. A rí pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Àbá bẹ́ẹ̀ nígbà tán ti bí wa. Bàbá wa ti gbìyànjú fún wa pé ká lè nǹkan tí wọ́n gbé fún wa àgbọ́dọ̀ bàjẹ́. Ohun gánágáná wa gbọ́dọ̀ bàjẹ́. Torí bẹ́ẹ̀ la sọ pé àwa ni a ní ilẹ̀ wa. Ilẹ̀ Odùduwà, Yorùbá land. Ọ̀tá kankan kò yẹ kó gbọ́dọ̀ bá wa dù rárá. Tí àfọ̀nra wa bá fìmọ̀ ṣe ọ̀kan nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run olójẹ́ra tó ọ̀rẹ́ káyọ̀mọ̀ gbé ní ìrẹ́pọ̀ ó dàbí òróró òkun atúnṣan látòrí Áárónì-dé èrùgbọ̀n rẹ̀. Bàbá wa Prọfẹsọ Bánjí Akíntóyè òní olórí wa tó ń darí wa nípa bí a ṣe lè gba òmìnira tí gbogbo kan á lọ déédéé fún wa bí gbogbo kan á ti wà ní Nàìjíríà pàápàá. Gbogbo ẹ̀ ló ń ṣètò láti ìkànbọ̀n tó ti pẹ́ sẹ́yìn kì í ṣe Yorùbá nìkan ló ń ṣètò ẹ̀. Bí Nàìjíríà ṣe dá tí gbogbo kan sọ á dá àwọn bàbá wa múnúlò wọn pọ̀ tó wà lẹ́nu àtòbìnrin àtòkùnrin àtòun àgbàlagbà. Olúwa mọ gbogbo ẹni tó ń sin òun kì í ṣe àwa nìkan láwọn sìn lákòókò yìí. Ìránṣẹ́ ayọ̀ wà láti orí ìtẹ́ sí gbogbo wa ká tètè ká gbọ́ nǹkan tó Olúwa ń sọ lọ́wọ́lọ́wọ́ tẹ̀mí Ọlọ́run sọ. Mo bẹ̀ yín àtúntò yín bẹ̀ à ń tẹ̀síwájú báyìí kó Olúwa fún ara rẹ̀ kó fún wa ní oore ọ̀fẹ́ láti gbọ́rọ̀ rẹ̀ láti ṣe ìfẹ́ tirẹ̀. Ìfẹ́ dára láyé, ìfẹ́ sunwọ̀n láyé. Ó jẹ́ kí a nífẹ̀ẹ́ o, ìfẹ́ ń gbé ènìyàn ga. Ìfẹ́ ń gbé ènìyàn níyì o. Àti Kírísítẹ́nì o, àti Mùsùlùmí o, àti oníṣẹ̀ṣe o. Ẹ̀jẹ̀ kan la mà ní o. Ẹ̀jẹ̀ kan ṣoṣo la ní, ẹ̀jẹ̀ Ọlọ́run ni. A ní ẹ̀jẹ̀ yẹ, a sì ní omi. Gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ fún wa nínú ìwé 1 John chapter 5, 1 John chapter 5 verse 7 and 8. 7 yẹn ní Ọlọ́run tó wà ní ọ̀run. Ọlọ́run bàbá Ọlọ́run rẹ̀ mímọ́ ó máa fi mọ̀ ṣe ọ̀kan tẹ́ bá ti bá wọn sọ̀rọ̀. Then àwa táwọn nídìí àlàyé eléyìí tí ó tó jẹ́ ẹ̀mí wa àti omi ara àtẹ̀jẹ̀ ara wa ó gbúdọ̀ fi mọ̀ ṣe ọ̀kan. Èyí ṣe tá lè má fi takora wa níbi tí a tẹ̀dó sí kàyà ká takora wa mọ́. Tá bá bẹ̀rẹ̀ sí takora wa kò ní dára. Ó yẹ ká fi mọ̀ ṣe ọ̀kan sí rere. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo bàbá wa tó ló wọn lò àti gbogbo ọba wa àtàwọn jù káàkiri àgbáláyé. Àkókò sí fún mi a máa dárúkọ gbogbo èèyàn bọ̀ létà a máa dárúkọ àwọn èèyàn létà. Ẹ jọ̀ọ́ má bínú kì í ṣe orúkọ là ń sọ nínú Ọlọ́run là ń gbéga báyìí. Ọlọ́run la fẹ́ gbéga kì í ṣèyàn rárá. Ayẹra wa sílẹ̀ ní abẹ́ àgbélébù ti Kristi Jésù Olúwa wa tó dẹ́ èmi àti ẹ̀yin àti gbogbo lápapọ̀ tí a wà ní abẹ́ àkóso oore ọ̀fẹ́ ti Yorùbá land wa tó láti fún wa láti gbà ìgbà títà àkókò yìí. Àdẹ̀dẹ̀pẹ́ gbogbo àwọn bàbá wa àti ìyá wa àti wòlíì àti oníṣẹ̀ṣe oníṣẹ́ àdáni àti Mùsùlùmí àti Kírísítẹ́nì àti oníṣẹ̀ṣe gbogbo pátápátá ọmọ ìyá ni wa a kì í bára wa jà. Ṣe la ń ṣe kan pẹ̀lú ìrẹ́pọ̀. Tí Mùsùlùmí bá ń ṣe kan a máa ń ṣe, tí Kírísítẹ́nì bá ń ṣe kan a bá wọn ṣe, tí oníṣẹ̀ṣe bá ń ṣe kan a jọ ń gbé papọ̀ ni. Ọlọ́run ló mọ ẹni tó ń sin òun o. Olúwa dẹ̀ ní ká jẹ́ olótìtọ́ àti olódodo.
òdodo nìkan ló gbónílẹ̀ lèlékè tá bá ń jà ìjà ò dára ká máa búra wa kò dáa èyí gangan ni nǹkan tí Olúwa ò sì fẹ́ nìyẹn nígbà tí a ti bẹ̀rẹ̀ sí ń gbàdúrà nìkan bó oṣù mẹ́ta sẹ́yìn Olúwa kọ sí wa wípé bá a ṣe ń gbàdúrà fún déédéé wa a máa rí ìyàtọ̀ kí ló ṣẹlẹ̀ àsokún lọ́jọ́ yẹ gbogbo àsokún lórí kan ni kí ló ń ṣẹlẹ̀ tí ìkan ò yí padà Ọlọ́run á sọ fún wa pé ká lọ wo ọ̀rọ̀ Ọlọ́run Second Chronicle yẹn ní ká lọ wo Chronicle kejì ó ní ká lọ wo ó ní gbọ́ nǹkan tó Olúwa wí ń bẹ̀ fún wa ká lọ ṣí ọ̀rọ̀ Ọlọ́run ká wo nǹkan tó wà ń bẹ̀ Second Chronicle yẹn ó sọ wípé if my people òyìnbó ló sọ fún if my people can humble themselves tẹ́ máa lè ra wọn sílẹ̀ kán gbàdúrà sí Ọlọ́run ní òtítọ́ àti ní òdodo ká wá yí padà kó níwà búburú wa gbogbo ìwà búburú gbogbo ká yí padà kúrò ipò máa tẹ́tí sí wa àti ègbé àti ẹ̀bẹ̀ wa èyí ni kókó ọmọ Ọlọ́run olùtànmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn gidigidi lọ́jọ́ yẹn àtìgbà láti oṣù kẹrin láti bẹ̀rẹ̀ sí ń gbàdúrà Olúwa jàre kí la máa ṣe ọ̀rọ̀ ó ti fẹ́ burú jáì o Olúwa ti fi ọ̀rọ̀ Ọlọ́run náà múlẹ̀ pé àwọn ìwà búburú yẹn gangan ajẹ́ ká lọ wò nínú ẹsẹ̀ Bíbélì tó sọ fún wa nínú ìwé Ìṣe àwọn Àpọ́stélì ó ní ẹgbọ́rọ̀ Ọlọ́run ìwà búburú tí a ń wù ní káàrọ̀ jíire àti ní Nàìjíríà àti káàkiri àgbáláyé tí ó ti wá ń burú jáì sí tí ò yẹ kó lè rí bẹ́ẹ̀ ká lọ wo ọ̀rọ̀ Ọlọ́run ó ní Ìṣe àwọn Àpọ́stélì ló sọ bẹ́ẹ̀ ó ní ẹni ó sọ pé ní ìwé àmì Rome ká lọ wo Rome chapter 1 Rome chapter 1 ó sọ̀rọ̀ kan jáde ń bẹ̀yẹ láti verse 21 tẹ́ bá délé fúnra yìí lọ ká Rome chapter 1 verse 21 to the end yẹ but a lọ mú ní orí ẹsẹ̀ 28 orí ẹsẹ̀ 28 láti lọ mú láti bẹ̀rẹ̀ sí sọ àwọn ìwà búburú tí a ń wù tí ò yẹ kó rí bẹ́ẹ̀ rárá tí ó yẹ ká sá fún àwọn ìwà ẹran ara ká gba ẹ̀mí Ọlọ́run ní ààyè láti lè máa darí wa láti ṣe ìfẹ́ ti Kristi ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wọn ní ìwé Róòmù chapter 1 yẹ bákan láti 21 but torí àkókò wa mo fẹ́ ká ẹ lọ kà fún ara yín ká lọ kà láti verse 28 yẹ torí pé àgbọ̀ nǹkan tó Olúwa wá sọ pé àgẹ́gẹ́ bí wọ́n ti kọ̀ láti ní ìrò Ọlọ́run ní ìmọ̀ wọn Ọlọ́run fi wọ́n fún ìyè ríra láti ṣe ohun tí kò tọ́ kéka sí tákàpá wọ́n kún fún àìṣòdodo gbogbo àgbèrè ìkà ojúkòkòrò àrán kan wọ́n kún fún ìlara ìpànìyàn ìjà ìtànjẹ ìwà búburú a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ banijẹ́ abẹ́ kì í gbọ́ bẹ́yẹ àsọ̀rọ̀ ẹni lẹ́yìn akórìíra Ọlọ́run aláfojúdi agbéraga àhalẹ̀ aláròṣe ohun búburú àìṣàìgbọràn sí àwọn òbí yẹ gan wá lékèlè kan Olúwa jàre o aláìníyè nínú ọ̀dàlẹ̀ aláìní ìfẹ́ agídí aláìláàánú kó máa gérí èèyàn kó lè má fi hàn kó máa dún ọkùnrin olókùnrin kó máa dún obìnrin olóbìnrin kó máa gbé èèyàn owó tí ò sí kán máa béèrè owó tí ò sí níbi kankan Olúwa jàre ìwà wọn ní Olúwa sọ pé kí a yí padà àwọn èèyàn wá pẹ̀lú kan tó ń ṣe bí àwọn èrò tá tó wá pẹ̀lú ó yẹ kí ó ní ilé là ń wò ká tó ṣe wọn lórúkọ ilé láti kẹsàn-án lóde tá a máa fọlé wa mọ́ tí olè ilé ò bá sí olè tọ́ olè wọlé wá possible ayé ká yí gírì gbogbo èèyàn wa àwọn akọ́mọkárò jírí káàkiri àgbáláyé ohun tó ń ṣẹlẹ̀ sí wa kò yẹ kó ṣẹlẹ̀ sí wa àti Olúwa ti fún wa ní oore ọ̀fẹ́ ńlá kó yẹ ká yí padà ní òtítọ́ àti ní òdodo ó tún tẹ̀síwájú àwọn ẹni tí ó mọ ìlànà Ọlọ́run pé ẹni tí ó bá ṣe irú nǹkan wọ̀nyí ó yẹ sí ikú ní kàpáyàlàbà wọn kò sì ṣe bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n wọ́n ní inú dídùn sí àwọn tí ń ṣe wọn báwo ni ọba wà kábíyèsí wà wọn wá wà ìjòyè wà oníṣẹ̀ṣe wà oníṣẹ́ àdáni wà pásọ wà kírísítẹ̀n wà adé ń wòye àwọn ẹ̀dẹ̀ ń pààyàn wa wọn bàbá wa yá wọn dún wọn alẹ̀ sí lọ́sọ́kọ́ mọ́ kò rí bẹ́ẹ̀ láti kan bíi 20 years ago kò rí bẹ́ẹ̀ rárá ìwé ọ̀fàlàkà gbogbo kan a lọ jáde àìṣe gbogbo inú adùn kírísímàsì àtúráwù lọ láti lọ sọdún àkórè láti Èkó láti bàrà lọ sí Èkìtì náà lọ sí ìlú káàkiri
ìgbádùn wà fún wa tá ń gbádùn nígbà Christmas tá a máa ṣe opening gift gbogbo ẹ̀yẹ ò sí mọ́ kí là ń ṣe kí là ń wò ìwà búburú adẹ̀tún tìlẹ́yìn olóṣọyẹ ní ẹ máa gbọ́ àwọn ẹni tí ó mọ ìlànà Ọlọ́run pé ẹni tí ó bá ṣe irú nǹkan wọ̀nyí tí ó kà yẹ wọn ẹ̀ṣẹ̀ búburú yẹ ó yẹ sí ikú wọn kò sì ṣe bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n wọ́n ní inú dídùn sí àwọn tí ń ṣe wọ́n ẹni wọn á dùn sí bọ́n ṣe gbé àwọn obìnrin wa tán àwọn ọmọ fine girls àwọn beautiful children kan lọ àwọn tí yóò mọ nǹkan kan tí ò tiẹ̀ lè ṣe kí wọ́n lọ bá wọn lò papọ̀ adẹ̀ ń jákè adẹ̀ ń wò wọ́n ń gérí èèyàn wọ́n ń gérí ọmọdé wọ́n ń gérí àgbàlagbà wọ́n ń gbé pásítọ̀ wọ́n ń gbé kábíyèsí adẹ̀ ń wò kí a lè jí gìrì ní kí ló dé iye wa ò gbúdọ̀ ra o but Ọlọ́run sọ kí ní kan bẹ̀yẹ nípa ìṣẹ̀yẹ àmúbọ̀ ń bẹ̀ o ẹ ká lọ wo Galatian ríkè ṣàǹtàlàbà ẹ ká lọ wo Galatian kí Galatian sọ fún wa Galatian chapter 5 à ń sọ nípa ìwà búburú ó wà ní bíbélì dáadáa ó wà náà ní kúrò àwọn káàkiri but ẹ ká wo bá a ṣe máa ṣe àtakò ẹ̀ tí à ń yọ tó lu ayọ̀ wá òun ní ìròyìn tá fẹ́ fún yín nìyẹn o nípasẹ̀ ìrànlọ́wọ́ tí bàbá wa Professor Emerastus Banji Akintoye olórin wa níṣẹ́ sí yín o kì í ṣe mi fún ara mi o Olúwa àti gbogbo àwọn tá ń gbàdúrà káàkiri oṣojúṣe wọn ní Yorùbá Nation community prayer group wa àti interfaith wa pápátá tàti ń gbàdúrà lọ́rọ̀ ti jáde sí wa pé ká lọ sọ fún bàbá ohun tí ẹ ká ṣe bàbá náà ní ká tẹ̀síwájú ká ṣe announcement gbogbo àwọn èèyàn káàkiri gbogbo wọn káàrò jíire ìwà búburú ẹ yẹ ká kúrò ní ìwà búburú ẹ̀sùn ẹ̀kàn lẹ́wà ẹ̀kàn dára nǹkan tí ò dáa wọ́n ní kékeré òre èrè já mi jèpè lọ kí ló ṣẹlẹ̀ ṣe pé èpè la máa ṣẹ́ olórí wa a máa bú pásítọ̀ a máa bú prọfẹ̀tì a máa bú àwọn ọba a máa bú oníṣẹ̀ṣe a máa bú kírísítẹ́nì a máa bú gbogbo a máa búra wa àti kírísítẹ́nì àti mùsùlùmí a máa búra wa a máa ṣépè a máa gbéwo kẹ́wàá lọ káàkiri àgbáláyé kò síbi tó ti búyàn ju àwa nìkan àwọn káàrò jíire ó yẹ ká yí padà àtisọlé ní gbàgbàrà tí Olúwa pè kábẹ̀rẹ̀ jàǹgbara yìí láti sọ fún bàbá ọkàn mẹ́ta tí yẹ ká máa ṣe ìlara ego then èmi nìkan mo lè ṣe then ká máa búyàn ká máa ṣàyàn ká máa ní rẹ́spẹ́tì Èkìtì lèmi ti wá o kékeré òre ìdẹ́jà mi jèpè Olúwa gan sọ fún wa ní Bíbélì pé a gbọ́dọ̀ ṣépè fọ́mọnìkejì ká máa súre ká máa gbàdúrà fún wọn ni Jésù wá sí ayé láti ṣe kí ni o fún ẹlẹ́ṣẹ̀ wà òkè òsẹ́lẹ̀ kó gbàdúrà mú kó yí padà ó tún bẹ̀rẹ̀ sí fún gégún àwọn pé àwọn congregation kan máa gbàdúrà kan máa fi àwọn ẹlẹ́ṣẹ̀ gégún ìgbà tó bá dọ̀run Olúwa sọ pé tó bá dọ̀run àwọn tó bá pa pọ̀ rẹpẹtẹ o Olúwa ní ẹ̀yìn wọ́ iṣẹ́ mo ní kó lọ pa ẹlẹ́ṣẹ̀ ni Olúwa ní kó lọ pa ẹlẹ́ṣẹ̀ o Jésù wá sáyé fún àwọn òun ni ọmọ Ọlọ́run tó kó gbogbo ẹ̀ṣẹ̀ ayé lọ òun nìyẹn òun gan Jésù ni ọdẹ tó wá pé ẹ o ní kírílànì kìrìsìtẹ́nì mo ń sọ yìí o mi ìmọ̀ bóyá muslim o bóyá wọn ní kán lọ máa pààyàn tí àwọn kan wá tán ní muslim sọ tí wọ́n pààyàn yẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ àtọ́ oníṣẹ̀lẹ̀ náà kì í pààyàn kí ó yẹ kán pa anybody a gbọ́dọ̀ para wa ká máa para lẹ́kún ìwà búburú nìyẹn kì í ṣe ti Ọlọ́run kì í ṣe ìmọ̀ ti Ọlọ́run ìmọ̀ èṣù nìyẹn èṣù sì wá láti jí láti pa láti ba nǹkan jẹ́ ẹ jọ̀wọ́ ẹ yẹ ká gbọ́ ohun tí Olúwa ń sọ fún wa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ká lọ fi ẹ̀sọ̀ náà múlẹ̀ ìwà búburú yẹ ká tó sọ ohun gan tí a máa ṣe tó ló wá gbà wá lọ́wọ́ gbogbo ogun tó dìde sí wa lọ́wọ́lọ́wọ́ Olúwa yóò sì ràn wá lọ́wọ́ ẹ tẹ́tí sílẹ̀ ká gbọ́rọ̀ Ọlọ́run síwájú sí ìwé Galatian ló sọ bẹ́ẹ̀ o chapter 5 yẹ ká bá bẹ̀rẹ̀ sí ká láti 16 dé about 22 bẹ́ẹ̀ ẹgbọ́n kan tó ló wá sọ bẹ́ẹ̀ o Galatian chapter 5 verse 16 ǹjẹ́ mo ní máa rìn nípa ti ẹ̀mẹ́ ẹ̀yin kì yóò sì mú ìfẹ́kúfẹ́ ti ara ṣẹ nítorí tí ara ń ṣe ìfẹ́kúfẹ́ lòdì sí ẹ̀mí àti ẹ̀mí lòdì sí ara wọn wọ̀nyí sì lòdì sí ara wọn kí ẹ má bàa lè ṣe ohun tí ẹ̀yin ń fẹ́ ṣùgbọ́n bí ẹ bá ń ti ọwọ́ ẹ̀mí ṣamọ̀nà yín ẹ̀yin kì yóò wà lábẹ́ òfin ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara farahàn tí iṣẹ́ wọ̀nyí
iṣẹ́ ti ara eléyìí ó lè ta sọ pé ìwà búburú tí ò dáa tí a ń wù tí ara mú ìwà ìwù ẹran ara ló mú yàn ń ṣe nǹkan tí ò dára. Ó yẹ kí ẹ̀mí ká gba ìmọ̀ láàyè, ẹ̀mí ìfẹ́ ìrẹ́pọ̀ fìmọ̀ ṣe ọ̀kan sí rere. Psalm 133 ní ó ti dára tó ọ̀rẹ́ kí ọ̀rẹ́ jìmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Ìrẹ́pọ̀ fún rere kì í ṣe ti ibi. Àwọn kan gbọ̀n papọ̀ fún ṣe ibi lábẹ́lẹ̀. Ìyẹn Olúwa fẹ́ máa mú wọn kúrò. Olúwa dẹ̀ máa ṣe kankan. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ìwà búburú yẹ. Ẹ ká tó gbọ́ nǹkan tó sọ nísìnyí ó ní hallelujah. Ara ń ṣe ìfẹ́kúfẹ́ lòdì sí ẹ̀mí àti ẹ̀mí lòdì sí ara. Àwọn wọ̀nyí sì lòdì sí ara wọn kí ẹ má bàa lè ṣe ohun tí ẹ̀yin ń fẹ́. Ṣùgbọ́n bí ó bá verse 18, ọgbọ́n bí a bá ń ti ọwọ́ ẹ̀mí ṣamọ̀nà yín, ẹ̀yin kì yóò wà lábẹ́ òfin. Then number 19, ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara farahàn tí ń ṣe kí ni o tó ń ṣe kan wọ̀nyí: panṣágà, àgbèrè, ìwà èérí, wọ̀bìà, ìbọ̀rìṣà, oṣó, ìríra, ìjà, ìlara, ìbínú, asọ̀, ìṣọ̀tẹ̀, àdámọ̀, àrankàn, ìpànìyàn. Ìpànìyàn. Kí wọ́n máa pa ọmọdé, kí wọ́n máa pa àgbàlagbà, kí wọ́n máa gbéyàn ní ṣọ́ọ̀ṣì, kí wọ́n máa gbéyàn ní mọ́tò ilé ológun gan, lórí òrìṣà wọn lọ gbéyàn bẹ́ẹ̀. Kò tí wọ́n bọ̀wọ̀ sí anything mọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sẹ́ni tó lọ́wọ́ sí ilé iṣẹ́ Ọlọ́run tó ń ṣe kan tí ò dáa. Ilé Mùsùlùmí náà mọ́ṣáláṣí àkìlọ̀ ọbẹ̀ láti lọ ṣe kan tí ò dáa. Ilé àwọn bòrìṣà ẹ̀ṣẹ̀ àbáláyé kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀ tí wọ́n nìyẹn. Wọ́n ní kán ṣe bó wá pẹ̀lú ìwà òtítọ́ àti òdodo. A lè sùn síbi kan korí kan síbi kan náà kò possible. Why tí epo kan wọ̀nyí wá sí gbogbo ó wá dàrú mọ́ ṣapà gbogbo ẹ̀kan rí ṣàkàṣàpà, kò sí pé ká gbọ́dọ̀ wáyé mọ́. Kí ló ń ṣẹlẹ̀? Ó yẹ kó rí bẹ́ẹ̀ o. Ìpànìyàn ó yẹ gan ni ò tiẹ̀ dá rárá. Kí èèyàn bímọ kó lóyún kó bí ìbejì kí wọ́n dẹ̀ yọ ọmọ dẹ̀ jáde. Wọ́n ọmọ tó dé bí kán gun fájá jẹ lójú ẹni tó bímọ. Wọ́n tún gẹ̀rí pásítọ̀, wọ́n tún gẹ̀rí tíṣà tó ń kọ́yàn níwèé. Inú wa dẹ̀ ń dùn àṣẹ kankan. Àyìn ọba, ẹ̀yin gbogbo kábíyèsí wa, gbogbo àyìn yẹn wá káàkiri àgbáláyé, ẹ ká gbàdúrà yìí o, ẹ ká gbàdúrà yìí o. Ọ̀rọ̀ Ọlọ́run jáde látòrí ìtẹ́ sí gbogbo wa ní o. Olúwa sì jẹ́ Olúwa kó wa yọ o. Kò sí àlágbára. Èmi ò wá láti polongo anybody. Mi ò gbogbo wa pápátá. Wọ́n dá Ọlọ́run la wà. Ọlọ́run là ń gbéga báyìí lọ́wọ́lọ́wọ́ létí à máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó Olúwa ló mẹ́ni tó ń sìn o. Èmi gan tí mo wà ń bí mi ò mọ̀. Mi ò Ọlọ́run kan gba àtà tó ń lò káàkiri. Tàlórí kan nìgbọ́n ni wọ́n mọ̀. Àwọn àjọ ń gbàdúrà ni, kì í ṣe mi nìkan ló ń gbàdúrà yìí o. Bọ̀tí Olúwa kàn fi ọ̀rọ̀ sí mi lẹ́nu ni. Mọ̀dẹ̀ gbà yẹn lẹ́nu bàbá wa Professor Báyìí Akíntóyè. Ó ní kí a bá gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé ká mọ̀ sọ̀rọ̀ káàkiri àgbáláyé ni o tó bá ti wà nílé àlàyé. Mẹ́sẹ̀jì ẹ pé káàkiri káyọ̀dé ṣe iṣẹ́ ní June. Èní ni end of May 31. As from June 1 ká gbéṣẹ́ ṣe. Olúwa rán ó rán Jónà lọ sí ní Néfì o. Kí ló ṣẹlẹ̀ ní Néfì? Kó máa lọ ó sún ẹja lọ́jọ́ mẹ́ta. Ìgbà tó wá jáde ó kú iṣẹ́ náà. Olúwa lè tì lẹ́yìn àbí bẹ́ẹ̀ ni àwọn àdúrà ló ń ṣiṣẹ́ agbára. Tá bá lè gbàdúrà ẹ tọkàntọkàn táratára, a máa ní àlùyọ, a ní àkóyọ. Nítorí ìdí èyí gbogbo àwọn iṣẹ́ ara kán máa pànìyàn, ìmutípara, ìréde òru àti irú wọn ni àwọn ohun tí mo ń wí fún yín tẹ́lẹ̀, gẹ́gẹ́ bí mo ti wí fún yín tẹ́lẹ̀ rí pé àwọn tí ń ṣe nǹkan báwọn yìí kì yóò jogún ìjọba Ọlọ́run. A ó ka obi a kò bá dúró, a ó ka obi a kò bá rẹ̀wẹ̀sì. Ohun gbogbo rere tí a bá ṣe òní òrèrè. Kí ni èrò rẹ sí ọmọnìkejì rẹ? Ìyẹn èèyàn mi nínú Olúwa. Kí ni èrò rẹ sí ọ̀gán fúnra rẹ? Kí ni èrò rẹ sí ọmọnìkejì rẹ? Kí ni èrò rẹ? Èrò wo ló ní? Èrò wo ló ní sí ra rẹ, sí ọmọ rẹ, sí ẹbí aya àti ojúlùmọ̀ rẹ? Ní ìgbà tí àwọn kékeré bí Olúwa ṣe fún wa lórí ọ̀fẹ́ lẹ́kìtì o, àwọn Fúlàní ṣáà máa wá sọ́dọ̀ wa, máa tọ́jú wọn nínú àwọn jẹjẹ àjọmọ́ adé fàyè gbà wọ́n. Bọ̀ lákòókò ìnísìn ẹ̀mí èṣù wọnú wọn lọ, àtàwọn tó tún wà ní ìgboro káàkiri àgbáláyé pé kí wọ́n bá wa jà. Yes, ìyẹn ti di àtúgún o, ọbẹ̀ di àtúnṣe. Kí ni mo wí o? Ìyẹn ti àtúgún, ọbẹ̀ di àtúnṣe. Ẹ ká gbáradì, ká fìmọ̀ ṣe ọ̀kan, ká yàn gbé ní ìrẹ́pọ̀, ká mọ ohun gan tó yẹ ká ṣe ní àkókò, ká má sùn àsùnpayè mọ́.
Olúwa nítorí pé a ti lọ sínú ẹ̀ṣẹ̀, àwọn èèyàn wa gangan ti lọ sínú ẹ̀ṣẹ̀ tí ò dára. Olúwa fi hàn sí ìyè ríra. Olúwa sọ níbẹ̀ yẹn ní Rómà 1:28 yẹn, ẹni tí Olúwa bá fi sí ìyè ríra ló ń ṣe nǹkan wọ̀nyí o. Àfọlọ́run a máa lọ bẹ̀. Ọlọ́run kan ló lè gbà wá tí a bẹ Ọlọ́run ni o, a lè máa bẹ pé Olúwa má fi yá sí ìyè ríra. Àwọn èèyàn gangan tó wà nínú ilé tó gba àlejò mọ́ra tó ń ṣiṣẹ́kúṣe yìí, Olúwa yí wọn ní ọkàn padà. Àwọn tó wà ń ta náà tí ẹ̀mí èṣù gbọnú wọn lọ láti máa ṣe bí láti máa nà wá ní pàṣán. Olúwa ò lè á lóyàn náà ni, ó lè nẹran kó lè lẹ́rìn bòdì, èèyàn ló máa lò sí wa kó lọ́wọ́ fún àrùn ní pàṣán ká lè tàwájí. Olúwa ní kàtàjí bìrì kàtàjí báyìí ká ṣe ohun tó tọ́ ohun tó yẹ. Fídíò yìí mo bẹ̀ gbogbo wa, ohun tí Olúwa sọ òun ni a fẹ́ fi fún yín nísinsìnyí. Olúwa ṣe kí ni o? Ẹ kọrin ọpẹ́, ẹ kọrin ìyìn, ẹ kọrin ògo sólúwa tó dá wa láwòrán ara rẹ̀, òṣùbà rẹ̀ rè o. Ẹ ká kọrin yẹ o. Ẹ kọrin ọpẹ́, ẹ máa kọrin ìyìn, ẹ kọrin ògo sólúwa tó dá wa láwòrán ara rẹ̀, òṣùbà rẹ̀ rè o. Ẹ̀yin èèyàn wa káàkiri àgbáláyé, ẹ̀yin Yorùbá, ẹ̀yin káàrọ̀ oòjíire, eléyìí náà lọ sí Nàìjíríà káàkiri àgbáláyé o, ó lọ káàkiri o, ó lọ káàkiri. But nípasẹ̀ orí ọ̀fẹ́ tó lọ́wọ́ fún wa nígbà tó lọ pé Nehemiah lọ́jọ́ kan àná ọ̀nà sí Israeli ó sì lọ jíṣẹ́ odi Jẹ́ríkò yẹ wọ́n sì bá a mọ́ padà. Bẹ́ẹ̀ náà ni Daniel náà Olúwa sí ìlú ẹ̀, Olúwa sì ṣe wọ́n sì ṣe nǹkan tí wọ́n ṣe. Àkókò yìí àkókò tí wà nílé yìí o, ìdálẹ̀ náà wà báyìí tó ránṣẹ́ sílé yìí o, gbogbo apápátá ìdálẹ̀ la wà rẹ̀ pọ̀ lẹ́nu ẹ̀ tá a jọ ṣiṣẹ́ takuntagun. Àwọn èèyàn náwó wọ́n nára pé kó má kí ìdìbàjẹ́ kó kúrò láti kan bí 2020 tí kìíní ti bẹ̀rẹ̀. Ó yẹ kó ti ṣe yẹ kó tún dára ṣe lọ́wọ́ àti ń wọ́ọ̀sì sí, ó bẹ̀rẹ̀ sí ń bàjẹ́ sí. Instead ká fi èdénú ká dárí ẹ̀ṣẹ̀ jìra wa ká so papọ̀. Àpájọpọ̀ wọn ni wọ́n fi ń sọ aya o. Mo bẹ̀ gbogbo ẹ̀yin bàbá wa nínú Olúwa, ẹ̀yin yá wa nínú Olúwa, Ọlọ́run ló dá wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Kò dẹ̀ yẹ ká fi ìkan níwá ká fi tọ̀pẹ̀rẹ̀. Ẹ̀yin oníṣẹ̀ṣe mo bẹ̀ yín, ẹ yẹ ká yọ́nú síra wa. Ẹ̀yin Mùsùlùmí mo bẹ̀ yín, ẹ ká yọ́nú síra wa. Ẹ má ká fi ìkan níwá tọ̀pẹ̀rẹ̀. Èkìtì ló sọ bẹ́ẹ̀ o. Ọkàn tó lọ nǹkan gánágáná kò wúlò dìbàjẹ́, kò yẹ kó dìbàjẹ́ o. Àwa táwa ní dálẹ́ àpọ̀ tí a ti pé a ti rìtáyà àti yẹ ká padà lọ sílé, a lè padà lọ sílé mọ́. Gbogbo nǹkan tó ń lọ lé ẹ̀ kò tẹ́ wa lọ́rùn. Gbogbo owó tí a ń gbà l'Amẹ́ríkà káàkiri Canada, Amẹ́ríkà ọlọ́rùwà à ń sẹ́ndẹ̀ sí Nàìjíríà ni. Níbi tí àwa náà wà kò rọrùn, kò lóńgẹ́ gangan ewu fún ara rẹ̀. But ilé sì ni àbọ̀sími oko. Ẹ̀yin tẹ́ ẹ wà ń lé, àwa táwa ń dálẹ̀ à ń gbìyànjú fún yín gidi o. But ẹ̀yin tẹ́ ẹ wà ń lé ẹ̀ kọ́ bí ara sí nǹkan tó ń lọ. Wọ́n tún gbé èèyàn láti kan 2 weeks. Ẹ sì dákẹ́, wọ́n bá ṣe máa lọ gbà wọ́n lélẹ̀. Ẹ̀yin ìjọba wa mo bẹ̀ yín, ẹ̀yin bàbá wa nílò mo bẹ̀ yín, ẹ̀yin olórí wa bẹ̀ yín, gbogbo yín ní Nàìjíríà a bẹ̀ yín, gbogbo Nàìjíríà gbogbo àwọn yín pápátá káàkiri a bẹ̀ yín. Ẹ má yẹ kó bàjẹ́, ẹ má yẹ kó bàjẹ́, ẹ má yẹ kó dàrú. Ẹ bá wa ṣe gbogbo kan wọ̀nyí létòlétò. Ẹ ní gbogbo facilities o, kò sí nǹkan tẹ́ ò ní o. Ẹ ní bàníkúlà, ẹ ní aeroplane, ẹ ní gbogbo kan tẹ́ lè lò láti lọ sínú gbó wa. Within a minute, kí ni àwọn amí ṣe kí ìṣúyàn ṣe? Amẹ́ríkà, Olúwa ṣe fún Amẹ́ríkà àti Western world tó lúwa fún lórí ọ̀fẹ́ yìí. Wọ́n lọ sí mú, wọ́n lọ, wọ́n bọ̀. Donald Trump onígbègbè sẹ́yìn pé kóhun ràn wá lọ́wọ́, instead kẹ́kẹ́ embrace ẹ̀ bẹ̀rẹ̀ sí sọ iṣẹ́ ló fẹ́ gba ọ́ọ̀lì, ọ̀fẹ́ ṣe gbé ọ̀fẹ́ ṣàwó. Ṣé kò ní ni? Ó ní àní tàtẹ̀ ní ṣẹ́kù fún ara ẹ̀. Ìlú Amẹ́ríkà tún ní àní tàtẹ̀ ní ṣẹ́kù. Kí ni ta embrace wọn kán help wa? Láti 2 weeks ní ẹni ẹ ti wọn bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ àtìyàwó. Wọ́n tó papá sọ yẹ wọn gé lórí. A ò tiẹ̀ ṣe nǹkan kan. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ wẹ́jọ́. Blame yín o, mi blame, but nǹkan tá a máa ṣe ká padà wá sílé. Ká ní ẹ̀mí ìrònú kú wàdà. Ká rẹ́rẹ́ ẹ̀ṣẹ̀ jìra wa, ká fi hàn sí ọkàn. Ẹ̀yin ọba wa, adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọba wa o. Adúpẹ́ o, ẹ̀ ń ṣe dáradára pẹ̀lú wa o. Ẹ̀yin bàbá wa nínú Olúwa, ẹ̀pọ̀ rẹ̀ àti òun wa nínú Olúwa, gbóyin lẹ́ ṣe dáadáa o. Ẹ̀yin ìṣẹ̀ṣẹ̀ náà ṣe dáadáa, Mùsùlùmí náà ṣe dáadáa o. But eléyìí tó kù náà ni pé ká làáfíà Ọlọ́run kó ṣàjọba. Kó lọ dìde fún ọ̀lọ́wọ́ kó má ṣe tì wá. Kí àwọn táwa ní dálẹ̀ kádẹ̀ wá sílé àwọn ọmọ wa tí a bá múra. Kí ayé ká ọmọ wa sílé, kò yẹ kán gbé sájò. Kò yẹ ká ọmọ wa gbé sájò. Wọ́n dẹ̀ ti ṣoríire. Wọ́n dẹ̀ káàkiri, but bí ilé ṣe rí yìí, ẹ yẹ ká ṣe gidi o. Kó lọ kúrò wá lọ́wọ́.
nítorí ìdí èyí olúwa olúwa wa orúkọ rẹ ti nìyí tó ní gbogbo ayé, orúkọ rẹ ti nìyí tó. Ọlọ́run sọ fún wa pé gbogbo ẹgbẹ́rún olúwa báyìí o, bàbá wa ló rán wa ń ṣe yìí o, bàbá wa Professor Emeritus Banji Akintoye oníkànsán gbogbo pẹ̀lú pé òun olúwa ṣe jáde sí wa pé gbogbo àwọn obìnrin rere, àwọn obìnrin tó ní tara ọmọ, àwọn obìnrin rere nílé ọkọ lẹ́dẹ̀ ọkọ tàbí ó jẹ́ opó, tí ẹ ṣe ẹjọ́ bí tẹ ń bímọ ọjọ́ tẹ bímọ kẹ́ ẹ rò ó pé ọjọ́ yẹn jẹ́ ikú ayé ìyè àti ayé lè wà. Ẹ dẹ̀ ní ìrora lórí àwọn ọmọ, a rí pé àwọn ọmọ yẹn ni wọ́n ń gbé tí wọ́n ń pa wọ́n tún ń pa ọkọ, opó ti pọ̀ jù, opó obìnrin ti pọ̀ jù. Àwọn obìnrin dẹ̀ ní ìrora tó pọ̀. Olúwa ní bóla ṣe sọ pé ká ní àwẹ̀ ọjọ́ mẹ́ta. Àwọn obìnrin rere ni o, àwọn obìnrin tó ní ìtara kan lọ gbàwẹ̀ ọjọ́ mẹ́ta, Monday, Tuesday, Wednesday, or Thursday, Friday, Saturday, Sunday, or bẹ́ẹ̀ lọ kó oṣù June kó tó parí àwẹ̀ ọjọ́ mẹ́ta tó wá possible tó wá lẹ́yìn ẹnìkan tẹ́ ẹ̀ múra yín tó lọ́la sọ pé ibi tí ẹni méjì mẹ́ta máa gbé wà ká ẹ gbàdúrà dáradára. Àwẹ̀ fún ìrọ̀ Ọlọ́run tẹ́ ẹ sì máa lò tẹ́ ẹ fi gbàdúrà yẹ. Èyí ni ọ̀rọ̀ ìròyìn eré tá mọ́tò yín wà o. Ẹ má ketí ikún sí o. Ẹ ká bẹ̀rẹ̀ láti June 1 ká bẹ̀rẹ̀ sí àwọn obìnrin ni o. Ẹ̀yin obìnrin mo bẹ̀ yín, ẹ̀yin obìnrin rere, ẹ gbàdúrà yìí dáradára tọkàntọkàn dáradára o. Gbogbo ìkólọ tí ẹnìkọ̀ọ̀kan Olúwa dá padà, Olúwa yóò sì gbọ́kàn gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ wọ̀nyí pàdé. Àwọn ní ẹ̀mí ìrònúpìwàdà tí wọ́n bá kọ̀, tí wọ́n bá sí àyàlé pé ìwà ibi náà ṣe mẹ́wàá wò sí ẹnìkọ̀ọ̀kan wa, sí ìletò wa, sí ilé wa, sí ọ̀nà wa, sí ọmọ wa. Olúwa mọ̀ bó ṣe máa ṣe kíní o, ó ṣe máa mú wọn balẹ̀. Ẹ ká lè wò Ọlọ́run tó lọ́wọ́ fi tó rán sí wa tí a máa kà ìfihàn. Ẹ ká lọ wo ìwé ìfihàn àwẹ̀ ọjọ́ mẹ́ta láti June oṣù kẹfà ẹ̀ láti gbàwẹ̀ yẹ kí ẹ̀yin obìnrin pápá ni o. Ẹ̀yin obìnrin lÓlúwa ní kẹ́ gbàwẹ̀ yìí o. But ọkùnrin náà tó bá ní ìtara wípé o fẹ́ pàdánù ilé àtọ̀nà ẹ àti dúkìá rẹ, ẹ lè kára pọ̀ mọ́ wọn náà láti gbàdúrà yẹ. Tí o bá lè possible tó bá lẹ́nìkan méjì kẹyọ tó wáyé pa òkè gbàdúrà ibi tí Olúwa bá fún ẹ lórí ọ̀fẹ́ láti gbàwẹ̀ dé ni o. Ó lè jẹ́ ìgbà tó yẹ kó ní àìsàn lára àbí nǹkan lára mo pàṣẹ àìsàn kì yóò ṣẹnikẹ́ni o. Bẹ́ẹ̀ ni Olúwa wí. Bàbá wa ti bẹ̀rẹ̀ ìrun mo dúpẹ́ lọ́wọ́ yín fún orí ọ̀fẹ́ tẹ́ ń gbogbo wa ní àpapọ̀ tá a jẹ́ ọmọ káàrọ̀ jíire. Orí ọ̀fẹ́ tí Olúwa fi gbé wa ró tó so wá papọ̀, orí ọ̀fẹ́ náà máa pọ̀ sí, ọlá àti ọlá yẹn á pọ̀ sí, ìrànlọ́wọ́ láàrin di fún yín, ọkàn yẹn á balẹ̀. Ogun tó lọ agbèrè ogun náà àrà àṣẹ náà ṣe wọlé, ohun tó jẹ́ tẹ̀lé kankan Olúwa ṣe náà ṣe pé ẹ̀mí mọ́ Ọlọ́run kó sọ̀kalẹ̀ kó máa gbó wa lọ́wọ́. Ẹni oníṣẹ́ ọwọ́ a máa rí ṣe, oríṣiríṣi a máa rí ṣe. Àwọn iléèwé lọ, àwọn ọmọ iléèwé wa a máa lọ rí, a máa bọ̀ rí, Olúwa máa fẹsẹ̀ wá lọ́nà, wọ́n àtọ́ ìṣiṣẹ́ wa, wọ́n ti jẹ́ tiwa lọ́wọ́ ṣe náà ṣe pé Olúwa ràn yín lọ́wọ́. Gbogbo ogun tó tì wá níbi gbogbo tí àwọn ọ̀tá wà ní àyíká àti àyídà wa, Olúwa yóò fọ́tọ̀ ọkàn wọn. Tí wọ́n lè yí padà, Olúwa lù wọ́n bolẹ̀. Olúwa lè dé ájà fún ẹnì kọ̀ọ̀kan wa o. Ilé wa, ọ̀nà wa, wọn ní gbà máa lọ́wọ́ o. Wọn kì í gbàkan lọ́wọ́ àkìtì, wọn kì í gbalẹ̀ bá wọn lọ́wọ́ ẹni o. Olúwa fún ara ẹ̀ ájà fún wa, Olúwa ràn yín lọ́wọ́. Ìbùkún yín á pọ̀, láyìn yín á pọ̀. Ẹ̀yin tí ẹ jẹ́ oníṣẹ̀ṣe ẹ ó máa rí ṣe, ẹ̀yin tí ẹ jẹ́ onígbàgbọ́ ẹ máa rí ṣe, àwọn tí ẹ jẹ́ Muslim ẹ máa rí ṣe. Ọlọ́run ló fún yàn ní ìbùkún Olúwa ló mú yàn láìsí làálàá. Ìbùkún tẹ́ máa gbà tí yín làálàá, Olúwa yọ̀ǹda fún yín o. Àwọn ajínigbé, àwọn apani láti fi ṣoògùn owó ní orúkọ Jésù Olúwa bọ́kàn yín pàdé. Tí ẹ bá kọ̀ láti ṣe àyàlé àwẹ̀ àtàdúrà tẹ́ máa gbà yín, á ṣe àtúnṣe nínú ayé yín. Bọ̀ tí bá ti kọ̀ tẹ́ sí àyàlé bí ẹ sísun bí kan ṣe lágbára tó, ọjọ́ bá ti dẹ́ sísun ló máa ṣègbé. Àwọn ọ̀tá wọ̀nyí Olúwa ajá ń ṣègbé, àwọn àníní wọn mọ́, àlàáfíà náà sì jọba. Olúwa bùkún fún gbogbo ọkàn wa balẹ̀. Gbogbo àtàwọn káàkiri àgbáláyé ayọ̀ la fi ìletò wá sílẹ̀ ní Nàìjíríà. Bí Olúwa ṣe bẹ́ẹ̀ mi ṣe wà, ànítẹ́yẹ ìgbésàjò wájú làwọn ọmọ Yorùbá gangan tí Ọlọ́run ràn sí ayọ̀ la wá padà sí ibùgbé wa o. Ilé nǹkan tẹ́ ti ṣe láàárọ̀ ọ̀sán àti àṣálẹ́ ọ̀tọ̀ níbàjẹ́ oṣù níbàjẹ́ o. Ẹ̀mí mímọ́ Ọlọ́run arùngbùn yín lọ́wọ́. Ìjẹ́ wà nípa àìsàn bíi ní orúkọ Jésù, àìsàn mo pàṣẹ kó jáde, kó gbiná sọnù, kó fò jáde. Àlàáfíà ló kó jẹ́ tiyín, ẹ ó ṣe eré o, ọkàn yẹn sì balẹ̀. Ìwọ tó ń wá ọmọ Olúwa fún ẹ lọ́wọ́, ìwọ tó ń wọ́kọ́ Olúwa fún ẹ ní ọkọ, ìwọ tó ń wáyàwó Olúwa fún ẹ ní ìyàwó. Mo nǹkan tó yẹ tí Olúwa ṣe ní àṣẹ pé ẹ tẹ̀síwájú, ẹ sin Ọlọ́run yóò tó àti ní òdodo. Olúwa lolùsẹ̀san ohun tó dára. A ó ká o bí a kò bá dúró, a ó ká o bí a kò bá rẹ̀wẹ̀sì. Ohun gbogbo rere tí a bá ṣe o ní ó lè re. Ẹ̀mí Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a máa kà tá a fi gbàdúrà yẹ
fún ọjọ́ mẹ́ta ni o ẹ̀yin obìnrin ni Olúwa ránṣẹ́ sí jù ẹ̀yin obìnrin rere ẹ̀yin obìnrin tí ẹ ní ìtara fún ọmọ ẹ̀yin obìnrin tí ẹ fẹ́ kí ilé yín àtọ̀yìn kó tòrò kí ilé ọkọ kó tòrò kí ilé ọmọ kó tòrò káyé kó tòrò kẹ́ ẹ lè jẹ oúnjẹ ọmọ pẹ́ àwọn tẹ́ pé wọ́n ti wà nípa òpó tí wọ́n ti pa ọkọ tí wọ́n pa ọmọ yín Ọlọ́run á tù yín nínú o nǹkan bẹ́ẹ̀ kò ní sí símọ́ àwọn tó wà ní ìgbèkùn ọ̀tá Olúwa tú wọn sílẹ̀ bẹ́ẹ̀ l'Olúwa wí ọ̀rọ̀ Ọlọ́run sọ pé kàkà ẹsẹ̀ Bíbélì yìí nígbà tí bá ti jí láàárọ̀ tí bá ti bẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa jẹ́ látàlàáfíà àkọ́dúpẹ́ dáadáa wá dúpẹ́ tán àwọn tó rẹ̀ dárí jẹ́ ẹ̀ṣẹ̀ abẹ́rẹ́ fún ẹ̀mí mímọ́ ọ̀rọ̀ tó máa lò ní láti gbàdúrà ọjọ́ mẹ́ta ọ̀nà nílé yìí ó ní Revelation ìfihàn chapter 2 verse 5 ó ní nítorí náà rántí ibi tí ìwọ gbé ti ṣubú kí o sì ronúpìwàdà kò lè ṣe iṣẹ́ ìṣáájú bí kò sì ṣe bẹ́ẹ̀ èmi yóò sì tọ̀ ọ́ wá èmi yóò sì ṣí ọ̀pá fìtílà rẹ kúrò ní ipò rẹ bí kò ṣe bí ìwọ bá ronúpìwàdà ẹ̀rí bẹ́yẹ gbogbo nǹkan tó Olúwa sọ fún wa bẹ́ẹ̀ ni pé Olúwa ní ká lọ pààyàn fúnra wa á lọ bẹ Ọlọ́run jàre ọ̀rọ̀ yín ló jáde sọ pé àwọn ẹlẹ́ṣẹ̀ wọ̀nyí fún wọn ní ẹ̀mí ìrònúpìwàdà jẹ́ kán yí padà kán má ṣà òbí mọ́ má fi wọn sí iyè rírà abẹ́ ọ̀ ìyà yìí ti tó kò bá rárá mọ́ abẹ́ ọ̀ wọ́n ló dá wọn wọ́n ló dá wa wọ́n ló dá gbogbo wa ẹ sì fún wa ní ilẹ̀ tiwa ní Nàìjíríà ẹ fún wa ní ilẹ̀ tiwa ní Yorùbá nation àwa ò fẹ́ jìyà yìí mọ́ sẹ́ẹ̀ akọ̀yà yìí Ọlọ́run bọ́kàn gbọ́ àwọn tó ń ṣe bí bọ́kàn wọn pàdé tí wọ́n bá kọ̀ tó ń ṣe àyàlé pé wọ́n sì fẹ́ gbalẹ̀ wa ni wọ́n fẹ́ ṣe wá níbi ni wọ́n ṣe níkànnì àwọn táṣe fún ni Ọlọ́run ẹ̀san ìkẹyìmà Olúwa ti gbẹ̀san bó ṣe sọ ló máa gé wọn kúrò tí máa tẹ́lẹ̀ ní ìpòwàdà àdúrà tá a máa lọ gbà nìyẹn o tí ó bá ti ṣèyẹ dáadáa Ọlọ́run bó ṣe máa pètù sí wọn nínú tí wọ́n fẹ́ kọ̀ Ọlọ́run bó ṣe máa mú wọn kò tó ìṣẹ́jú kan tó lọ máa mú wọn balẹ̀ nígbà Nóà bàtà tó ń gbàdúrà ló wá sọ pé ó ní ìgbà Nóà bàbá ohun tó máa ní kò wá sí nǹkan tó lò ìṣe tá bá lè gbàdúrà yìí torí ká fẹ̀mí sọ̀rọ̀ ni o lọ́wọ́ ní a lọ gbàdúrà yẹn kóun máa ohun tó máa ṣe ìgbà Nóà wọ́n tún yà nínú àfi gbà wọ́n sùn kán gba ìgbàlà wọn máa gba ìgbàlà o gbogbo wọn ló parẹ́ àfi Nóà nìkan ló ránu gbà mo pàṣẹ àkókò ti tó àfẹ́ parẹ́ mi ìfẹ́ parẹ́ ò fẹ́ parẹ́ ìran wa ò gbúdọ̀ parẹ́ ìran Yorùbá Oòduà ò gbúdọ̀ parẹ́ ara àánú gbà bó ní ìwọ àti dídẹ ara àánú gbà bí ogun ṣe dótì wá yìí ogun ẹ ó ti wọlé tọ̀ wá wá Ọlọ́run á gbà wá àfàànú gbà wá ẹ̀yin obìnrin lọ gbàdúrà kó lọ àfàànú gbà wá kó ṣàánú fún wa àwọn tó ń ṣe bí kó lọ abọ́kàn wọn pàdé tó bá kọ̀ kó lọ gé wọn kúrò fún ara ẹ̀ ẹ̀yẹ ni pé ayege nìyẹn o torí ẹ̀yin pásítọ̀ ẹ̀yin wòlíì káàkiri tẹ́ ń gbàdúrà kéèyàn kú sọnù àdúrà òdìlẹ̀ ń gbà Olúwa ní ká gbàdúrà fún ẹlẹ́ṣẹ̀ l'Olúwa wí nígbà tó bá dọ̀run gbogbo àwọn wo ló pa wọ́n ṣé ọ̀run náà ló ń lọ gbàdúrà fún ẹlẹ́ṣẹ̀ kó yí padà Jésù wá torí ẹni tó dẹ́ṣẹ̀ l'Olúwa wí wọn ni ká máa gbégun ká máa ṣépè fún yàn ìrẹ́pọ̀ l'Olúwa wí ká pa òfin Ọlọ́run mọ́ Olúwa ràn wá lọ́wọ́ tó bá ti gbàdúrà ẹ̀ dáadáa á lọ fi ẹsẹ̀ ilé náà sí Psalm 7 verse 9 k'Olúwa ìwà búburú kó dẹ́kun Psalm 7 verse 9 ká fi sí gbogbo ìwà búburú k'Olúwa jọ̀ọ́ dẹ́kun àwọn tó ń ṣe bí k'Olúwa kan gbé jẹ́ dẹ́n a lè fi ọ̀rọ̀ ilé náà sí ká fi parí ẹ̀ Luke 21:13 ní gbogbo àdúrà tí mo ti gbà yìí o jẹ́ kí ìmúre sí àdúrà wọ́n lè fi àdúrà tiẹ̀ sí kan tó máa ń fẹ́ k'Olúwa kó ṣe fún ẹ kó fi sáàrin ẹ̀ kó fi gbàdúrà dáadáa ilẹ̀ wa wọ́n nígbà wọn lọ́wọ́ o ìkọlọ́ Olúwa dá padà bàtí Olúwa dá àkọlọ sí ní padà ọ̀dàbẹ̀ tí náà là kẹfì Psalm 120 126 kẹfì sí kẹfì gbàdúrà dáadáa Olúwa ràn wá lọ́wọ́ Psalm Revelation chapter 2 verse 5 kẹka dáadáa Psalm 7 verse 9 then Psalm 126 kẹka then Psalm 19 verse 14 Psalm 19 verse 14 then Luke 21:13 nípasẹ̀ yìí àdúrà wa ṣe tẹ́wọ́gbà ẹ ṣé o iṣẹ́ tó rán mi nìyẹn o àlàáfíà làwọn ìjọba nílé ẹnì kọ̀ọ̀kan wa àtòdìdẹ wa o àti ìlú wa o bó lọ́wọ́ ti máa bá pín Nàìjíríà sí 6 Ọlọ́run bó ṣe máa bá a ṣe tó ní síjà tó ní síwájú lọ sí ìdààmú nǹkan tó lásán wọn rẹ̀ pé ká tètè pín ló dáa nígbà tí a bẹ̀rẹ̀ gbàrà a jáde a ṣe àdúrà ọjọ́ mẹ́ta la ṣe lọ́rẹ̀ sọ fún wa nǹkan tí ẹ ká ṣe gbà a ò ṣe tá a bá ṣe ní gbélé òní ṣẹlẹ̀
bàbá wa nínú Olúwa àti olórí wa pátápátá ẹ kú iṣẹ́ Ọlọ́run bù wá lọ́wọ́ tí ẹ bá sì fẹ́ kí Nàìjíríà dá wà náà ó dà iye kò dá but gbogbo nǹkan tó ń lọ lọ́wọ́ yìí lè tó dáa jù ní pé tó dáa jù ló bá wí o tó bá dáa jù gangan ní pé tá bá tètè pín ló dáa tá bá tètè pín wàhálà àdàmú á dópin wọ́n tí bá dé ìpín náà Ọlọ́run bó ṣe máa bá a ṣe àní kíjà wà àfẹ́ kábàárà máa bára jà ká pàdánù dúkìá wa o Ọlọ́run bù wá lọ́wọ́ ìrànlọ́wọ́ láti fún ọgbẹ́ yìí tí ń jà agbára fún orílẹ̀-èdè yìí kọ̀ọ̀kan olùwádìí fún ọlọ́wọ́ ojú òní tiwa o àwọn láti dá ọ̀kan rú àwọn láti bá ọ̀kan jẹ́ o àtúnṣe là wà fún àdúrà pé àwọn olórí wa kan má kú bàbá wa kan má kú ìyá wa kan má kú àwọn gọ́fúnà president vice president wa àwọn senator èmi kí ẹ bá nìkan mo bá nìkan kú o mi gbàdúrà kí n kú kan yí padà kan ṣe rere ká má kówó jẹ mọ́ kí a níná ká lómi ká ní gbogbo kan létòlétò yẹ ló dáa jù fún wa torí pé ọ̀fẹ́ ni gbàlà nǹkan tá a máa wá tá a múra sọ́run nǹkan ìwà tó bá wù ló máa múra sọ́run o kọ́rọ̀ jọ kókó wọn jọ àwọn ó wà ní pòsíṣàn olórí ó ń ṣe kan tí ò dáa ìyẹn ò dáa bọ̀ láìpẹ́ láì jìnnà olùkọ́rùn àlọ́wọ́ á jáde láti máa fi ọ̀rọ̀ rọrùn báwọn èèyàn ní ẹ̀ẹ̀kan lóṣù yẹn ni pé ìwà rere a fẹ́ máa sọ̀rọ̀ nípa ìwà rere ìwà ọmọlúwàbí a máa sọ̀rọ̀ a máa wá síta báyìí pẹ̀lú ọ̀fẹ́ tó lọ́wọ́ fún wa àti ṣe meeting our prayer group tó wà ní interfaith àti Yorùbá community group àti ṣe meeting pé àwọn máa sọ̀rọ̀ nípa ọmọlúwàbí tó bá ti sọ ẹ̀ fún yín lẹ́yìn tẹ́wà lórí kan ní social media ẹ jọ̀ọ́ ẹ ṣe jẹ́ kẹ́ máa forí ikú kẹ́ máa jà kẹ́ máa sọ̀rọ̀ òdì sí ìyàn ẹ yẹ ká bọ̀ gbogbo wọn lórí wa pátápátá ẹ má yẹ ká máa búra wa ẹ yẹ ká bọ̀wọ̀ fún wọn ẹ má máa dájà sílẹ̀ dẹ́yìn àwọn èèyàn fẹ́ lọ síbi kan láti lè ṣe nǹkan tó dára láti lọ dìfẹ́ǹdì wa ẹ máa lọ social media ẹ máa bọ̀ sí àlógo pé bí bẹ́ẹ̀ wọ́n lọ kò yẹ kó rí bẹ́ẹ̀ no that's in-house nìyẹn in-house Olúwa gbogbo ọlọ́wọ́ o àlàáfíà ní fún gbogbo wa o èyí ni ìròyìn ayọ̀ tá a máa fún yín ìyanu aṣẹ iná ayé nìkọ̀ọ̀kan o kó lọ kórùn àlọ́wọ́ àmín ẹ ṣé o. ìròyìn ayọ̀ tí bàbá wa mú wa òun ni ẹ ti gbọ́ lẹ́nu bàbá wa kọ́lọ́n kó bá wa dẹ́mi wọn sí bí mo tún ṣe sọ wọn a tún máa bá wa fún yín ní okun àti agbára láti máa ṣe kíni láti máa gbọ́rọ̀ Olúwa láti máa educate àwọn ọmọ Yorùbá nípa ìwà ẹ̀ẹ́dẹ̀ tún gbọ́ lẹ́nu bàbá wa náà pé ìwà ọmọlúàbí tó máa jẹ́ tíìmù tí bàbá wa tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ìwà ọmọlúàbí lórí ìkànnì yìí ni ẹ má jí kúrò ní gbogbo ìgbà tí wọ́n bá ti wà lórí ìkànnì náà ẹ máa gbọ́ oríṣiríṣi nípa ìwà ọmọlúàbí lórí ìkànnì yìí Odùduwà World Media ẹ ṣé gan a máa fi eléyìí a máa fi ṣàlọ ẹ̀yin ìyàn wa ẹ bá wa share program yìí ẹ jẹ́ kó débi tó yẹ kó dé ẹ̀yin tẹ́ bá lè kọ́ ti ibi tí wọ́n ti jíṣẹ́ dó a máa tún kọ́ tiẹ̀ sí orí a máa pín káàkiri gbogbo all social media ibi tí iṣẹ́ gangan wà níbi tó ti sọ pé kí àwọn ìyá wa àwọn màmá wa abiyamọ tòótọ́ ẹ̀yin tí ẹ kì í ṣe abiyagba ẹ̀yin abiyamọ orílẹ̀-èdè Yorùbá ẹ ṣe kí ni ẹ sáré tètè kẹ ṣe kí ni kẹ gba àwẹ̀ ọjọ́ mẹ́ta yìí pẹ̀lú àwọn verses tí bàbá wa tí wọ́n ti fún wa yẹn orúkọ ti tẹ̀mí kò rí padà kọ́mẹ́ Lamid Àkànbí ìyágbóyájù ọkùnrin púpọ̀ ẹ jẹ́ ká fi orin àsíá wa ká fi parí ètò yìí ó dàbọ̀ see you on ìwà ọmọlúàbí ó dàbọ̀ ẹ ṣé gan bàbá wa. ẹ ṣé o àlàáfíà gbogbo wa ọkàn wa balẹ̀ ṣe o. God bless you. ó dẹ̀ fọ́lá wọn tó fọ́ testimony yà bá ìfisọ́ ni. We love you all. Hallelujah mẹ́ta hallelujah